Now before Nigeria end you. Yes. Wow. Wow. What I mean? They have started from 22 years. 22 years in Lai Mama they were in the corridor of power. 22 years. 22 years. Obasanjo 25. Ìyá Tinubu ti mú Tinubu wọ gọ́ọ̀mẹ̀ntì at age of 80 years. Ní ìyá Abibatu Mama Gaji. Enough is enough. Many people, brother, don't get brother, don't get báwọn ọmọ eruku wá gbé gbòógì táwọn máa ṣáájú lójú wá pàdé. Enough is enough. Show money when we block road where anybody no pass. Ìgbà ló máa mọ̀ kó máa ká wọn lára. Ó náà tí kò ní bá wá síbi tó bá fẹ́ pààyàn kó pààyàn. A máa dúró síbi ìgbà yìí kí wọ́n. Ẹ̀nà tó máa pààyàn kan dẹ́bi kú máa kú níbí. Ẹ̀nà bẹ́ẹ̀ sà if they kill one person for here 100 people will die. Kí la fẹ́ gan kó ṣẹlẹ̀ náà? Wọ́n wò yín ní international. Nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ ni pé gbogbo bí epo ṣe wọ́n yìí wọ́n bá aṣọ sísàlẹ̀. Ó ti le jù náà. Ó lè ẹ̀sà ó lè má lè mọ yín sá o. Ó lè fún ẹ̀rí tí mo jáde láàárọ̀ kùtù tí mo ṣe fídíò kan. Ó lè fún èmi. Epo yẹ tán bá lè gbé sí 100 naira nọ́mbà ẹ̀bọ̀dì a máa rà á. Ẹ̀nà dádì ẹ jẹ́ kí n sọ fún ìtọ́ o. Ṣé ẹ̀ máa ní parọ́ o? Ṣé ẹ mọ̀ pé ìgbà tá a fẹ́ dìbò fún Buhari? Èló náà sọ pé wọ́n á máa tepo last. Wọ́n ní 20 naira 40 naira per litre. 5 naira. Àbí àlẹ́ 55 naira per litre. Ayé ajé náà jíjẹ. Ẹ̀nà ẹ̀sà ẹ̀jọ̀ tí ma ní parọ́ ẹ̀mọ sẹ̀mọ́ kékeré jù máa tẹ́lẹ̀. Ẹ má sọ̀rọ̀ yín lọ. Èló náà tà ń sí. Ó ti dowó ńlá. Ẹ̀sà pẹ̀lú ìjọba burúkú lè ìjọba yìí dùn rárá you no see if I meet there if you wan keep ẹ̀sà go talk pass lójú ẹ̀ pé ẹ̀sà your government no see and you no see. Ìgbà tí Donata nígbà yẹn máa gbọ́ tàbá ní parọ́ wọ́n sọ epo dá 100 naira àwa tẹ́ mattress sí títì bẹ́ẹ̀ èyí wo bí ìjà wọn scott níbẹ̀ pé kó dúró síbẹ̀ ara ayé nílẹ̀ àtẹ́ mattress sí títì ṣé wọ́n gbẹ́pọ̀ ẹ̀ wá sísàlẹ̀ wọ́n gbé wá sísàlẹ̀ àbí ó dẹ̀ satisfy wa ẹ wo tábà ti gbà fún nígbà ẹ lóṣù yìí tó doṣù tó bọ̀ bá a ṣe máa rí epo yẹn máa dán 200 o àmọ́ bẹ̀kẹ́ tó sọ́dà 200 ẹ máa wá kankan ṣe sí lórílẹ̀‐èdè sẹ̀ ẹ̀ náà mo sọ fún yín ní o ṣé rí a lè ní nǹkan ká máa jìyà lórí ẹ̀ tó wà lókè òkúta ẹ̀ lọ ń gbé fly back àwọn ọlọ́mọ rẹ̀ join káà máa sọ́fà torí pé a fẹ́ gba físà a fẹ́ lọ síbẹ̀ a fẹ́ lọ jòkó síbẹ̀ torí owó kà á jí kó líbẹ̀ kà á kó lọ sọ́run kà á máa ṣe bísínẹ́sì mọ̀ bìlíbẹ̀ ẹ̀ wá máa yí ní orí wa
ẹ̀sà ẹ jẹ́ kí n sọ kíndé kan fún yín lẹ́ni tó bá jẹ́ pé oògùn la fẹ́ lò bíbá ilé ní àìdè bẹ́ẹ̀ ìwúwo ní àìdè Ekiti ìdè ó ti yé bẹ́ẹ̀ tó bá fẹ́ lo many things àìdè ó ti yé yín tó bá jẹ́ pé ẹ fẹ́ bá wa ṣe nírọ̀rùn à á ṣe bẹ̀kẹ́ ní pé ẹ̀ ṣe nírọ̀rùn tẹ́ bá wá lọ́sàn-án wá gan ìdè. Kégbè. Owó olóṣèlú ọjà sí 500,000 naira. Wọ́n bá ti já 500,000 naira tó olóṣèlú náà bá ti rówó wọlé. Tí gọ́ọ̀mẹ̀ntì bá lé láyọ̀ nìkan nìkan bí báyìí, a máa pa 200 people. Ọlọ́run náà alówó alágídí. Àti gọ́ọ̀mẹ̀ntì bá já 500,000 naira. Tí wọ́n wá 500,000 naira. Ó lé wọ́n bẹ̀sì lè collect 39 million naira. Ṣé yẹ kó níbẹ̀ yẹn? Lóṣù. Èèyàn tó tún gba 39 million sẹ́kítọ̀. Aṣọ pẹ̀lẹ́tì tún gba 28 million. Kí ló fi ṣe sà? Kí ló dé? Ẹ láwọn bíbí bí wọ́n ṣe rí ni wọ́n jọ kàdà látàwọn kù títí dídálẹ̀. Gírádẹ́tì wà nù wọn o. Ẹni tó wọ́n ṣe wà nù. Owó iná tá a sọ yìí kò jẹ́ pé bọ́lá bí rán nù ẹ̀. Inú omi àwọn lọ́lọ́ tó fi lọ́lọ́ bless Nàìjíríà dé tọ́yọ́ omi tí iná ti jáde wáì tí owó iná tó wáì sókè. We celebrate corruption. We celebrate corruption. Head of bad government. Head of bad government. Head of bad government. You must support them anyway. You don't want them anymore. Buhari must go. So, no shaking. Oh my God. Ṣòwò lẹ́yìn. Ẹ máa pariwo pé a ní Yorùbá nation títí wa. And now we need Yoruba nation, our own nation. I need the Yoruba nation. Owó tó yẹ ká máa fi gbádùn. Owó tó yẹ ká máa fi gbádùn. Àwọn kò lọ. Àwọn kò hàn girlfriend wa. Àwọn yà wá dé alábẹ́ tí ò mọ̀ ṣe. Ṣé wọ́n dá tó wá ní? Ṣé tó wá ní? Ó máa ṣòfò. Roma Nigeria. Sójà bẹ́ẹ̀ lọ́wọ́ Nàìjíríà yìí. Wọ́n ọ̀pọ̀ tó wà. Sọ́kọ̀ tó wà ní. Sójà máa kú. Ó máa kú. No more Nigeria. No more Nigeria. Àjẹ tọ́kì. Wọ́n máa gbádùn. Ọ̀nà yìí. Ọ̀nà yìí. Owó ìṣẹ́kù. Gbogbo ẹ̀ tó máa ń pa owó bíbí yìí. Ìṣẹ́kù. Owó yẹn. Olórí burúkú. Olórí burúkú ni wọ́n. Ẹ̀lẹ́kọ́ pọ̀ tó bá pa èèyàn tó bí apá 200 people. Bàbá ìlú wo la wà ìlú wọ̀. Olórí burúkú. Ẹ bá mi 20 bag of rice nínú sọ, ó ti bàjẹ́ tó ti kébi sílẹ̀. Ebi rẹ̀ pa àwọn ọ̀dọ́ táwọn ọmọ ẹgbẹ́. Ẹ máa gbọ́. Àwọn ọ̀sán fọ́sẹ́ mi, ẹ máa gbọ́. Owó ńlá, owó gbọ́mọ rí.
Àìpẹ́ ìbáyìí, àwọn ọ̀dọ́ ìṣẹ́lẹ̀ bí wọ́n yà gbọ́dọ̀ 2020 hours of assembly. Náà lè yẹ ẹ̀ bọ́bá àwọn owó yẹn wọ́n lè àjẹsẹ̀ ìdìbò àwọn ìdìbò gbòógì tó náà. báyìí wọ́n ló máa bàjẹ́ sẹ́ àwọn jàdé àwọn ìjìyà. Àjẹsẹ̀ rẹ̀ báyìí wọ́n ló máa bàjẹ́. àjẹsẹ̀ rẹ̀. No more Nigeria. Yes. Nigerian youth are more than Nigerian soldiers. Yes. Nigerian youth are more than Nigerian youth. Let them carry arms. You carry arms. Buhari must step down. Yes. We dey till tomorrow. Ó dìgbà tí gbogbo àwa sọ pé ẹ mọ̀ pé kàkí ló àwa kan ti yá wèrè sí lọ́wọ́ àwa ti kó lé ṣe ní àwọn kó ti lórí yìí. Ọbẹ̀ jẹ́ ọmọ yé. Ọbẹ̀ jẹ́ ọmọ yé. Ọbẹ̀ jẹ́ ọmọ yé. Ekiti láwa yìí, Adébáyọ̀ side. Gbogbo àwọn tó fẹ́ wọ ìlú Adó wọn ti búlọ̀kù wọn. Hello. Mo wà ní sáàdì ọ̀nà skul yìí. Ibo ló wà? Àwọn ti búlọ̀kù ẹ̀ pín wẹ̀. Mo ṣe fídíò lọ́wọ́ ni. Yes. Mo ṣe fídíò ni. Sir, kí ni solution? Solution ni wípé cost of governance kọ́ reduce ẹ̀ gbogbo filafilafilo tó ṣe ní house yẹn tó ra mọ́tò fúnra wọn tí wọ́n pín gbogbo àwọn allowances wọn yẹn cost gbogbo ẹ̀ wọ́n sì ti pọ̀ jù gan ní ìdíjú èèyàn kọ̀ọ̀kan pé represent state kọ̀ọ̀kan tó wá possible wọ́n ní ìjìyàn mẹ́ta gan lọ́nbẹ̀ ṣó ti yé yín gbogbo cost of governance yẹn cost yẹn we don't want presidential form of government again we want parliament period. Thank you. God bless you, sir. This is the head of Buhari government.
From Ekiti. Today is Monday, 19th of October. Àwọn bọ́ọ̀sì ti blọ́ọ̀kù gbogbo mú ọ̀nà tó wọ Adó Èkìtì pátápátá. Àwọn tó lọ síbi iṣẹ́ tẹ̀ wọ́n á fún wọn lórí ọ̀fẹ́, everywhere has blocked. This is entrance from Adó Èkìtì. They block it. Everywhere is paralyzed. This is Adó Èkìtì, state capital. This is the end of bad government in Nigeria. Yarawa. Yes, sir. Okay. Gbogbo mọ́tò tẹ́ ń wé ẹ̀ wọ́n travel ni, but they have stopped them. No way, no road. I love you, ma. Ẹ ṣé bàbá mi. Káyọ̀dé gọ́ọ̀mẹ̀ntì. So I'm on my way to state government. Ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ nípa àwọn ọ̀dọ́ yẹn ti blọ́ọ̀kù Fáyẹmí mọ́ inú ọ́fíìsì ẹ̀. Ayé gbogbo wọn ò ní dá lápapọ̀. Kò sọ́nà.
This road is one of the busy road in Ekiti. This road leads to Esu and another state. But today we are paralyzed it. Baba, kí ló dé tí ṣe báyìí? Ọ̀nà tí ayé àwọn pípì yà fi bàjẹ́ ló sílẹ̀. Kíní tà lábẹ́ ó yẹ ká ríra títí ìrọ̀lẹ́ o. Ṣẹ́gbọ́n afẹ́ àìjẹ ọjọ́ sátọ̀dẹ̀ àjọ yẹn àwọn ọmọ yẹn ní rálì. So fóònù mi kú gbà mí ra ọ̀rọ̀ orí ọ̀fẹ́ àti pè yín. Ṣé fẹ́ ṣiṣẹ́ nígbà yẹn? Ìlú fẹ́ lọ wo nǹkan bẹ́ẹ̀ ni tèmi ṣọ́ọ̀bù lẹ́ ń lọ. Ṣọ́ọ̀bù máa dọ̀dọ̀ yín ṣọ́ọ̀bù. See, Ekiti has paralyzed, and we want it like that. We must put end to this government. No more Nigeria. We don't want it again. We want our own nation. Wow, yeah. Màá bá yín pè é, màá bá yín pè é. Sorry o. Délọ̀, èèyàn mi, ó dàrí. I will come back.